ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀. Ààrẹ Laji Abbas lónìí yẹn. Káforí jẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Káforí jágò káforí jẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Ìgbà tó tó bá òun ló ń jẹ baálẹ̀ agbọ́n mi. Kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò. Olùkọ́ àgbà Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ní tilé tó kó òkú iṣẹ́. Ààrẹ Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ kíní kan ò ní ṣe ẹ́. Ààrẹ Laji Abbas ó tún kú oríire àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ 5 tí a tún fi fún ẹ. Òǹpìtàn àgbáyé Ọlọ́run ló rán ẹ olùkọ́ máa jíṣẹ́ rẹ̀ lọ. Bàbá ṣe ni lóore ọpẹ́ làádùn. Àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà, gbogbo yín la kí. Òǹpìtàn àgbáyé gbogbo ọmọ Yorùbá ó kú oríire. Oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ. Ìtànjà fìtàn só ó kú oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn wúwo jù rin lọ. Bàbá ojú tó lé ìtàn dọ̀la ó yá wa tó fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ o. Àhóyè ìtàn yàtọ̀ sáròsọ o. Òdodo ọ̀rọ̀ ni àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní lójú o. Ẹ̀pọ̀ mọ olóngìn ní kódà tí ẹ̀ kárí. Ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe. Bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́. Olùkọ́ àgbà Laji Abbas Ààrẹ Òpìtàn kárí ayé. Ikú kì í pẹ́ ta lójú ìran kíní kan ò ní ṣe ẹ́. tó ẹja tó máa kíra wa kó àbọ̀ bá a ṣe ń rí náà nìyẹn náà la sì tún ń wá ọgbọ́n míì dá sí àwọn ìkọlù tí à ń rí ní ọlọ́kan ọ̀jọ̀kan lórí ètò. Ẹ gbà wá bẹ́ẹ̀ bí a bá ṣe mọ̀ ẹ gbà wá bẹ́ẹ̀ bí a bá ṣe mọ̀ torí tó bá ti wá bẹ́ẹ̀ ṣùgbọ́n tí a fẹ́ dá ju wípé ká ṣe bó bá ṣe mọ̀ náà ni a ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ ọgbà ẹ̀yin tí ẹ̀ ń fi ọkàn bá wa lọ tẹ̀sí ń fi ọkàn tẹ̀lé wa. Ẹ gbà wá bẹ́ẹ̀ ní alẹ́ ẹ gbà wá bẹ́ẹ̀ bá ṣe mọ̀ ní alẹ́. Pápápá ní dá wa lágara tí a bá gbàgbé à ń sọ fún wa nípa ọ̀rọ̀ ìlú Ikirun. Gbalarí ìgbésẹ̀ tí gómìnà wa Ademola Adeleke gbé ní ọ̀sẹ̀ tó lọ. Nígbà tí gómìnà wọlé ni wọ́n ti pàṣẹ pé Ikirun, Ìré àti Ìgbàjọ kí àwọn ọba ìlú mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n fi ààfin sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwa tí a mọ bọ́rọ̀ sí lọ àtẹlómìn tí wọ́n rò wọ́n ṣe pé wọ́n máa ń fi ojú òsì níwò nǹkan. Gómìnà gbégbèsè kan ṣùgbọ́n àwọn tó jẹ́ tiwa tí wọ́n ń tẹ̀lé ìtàn Yorùbá wọ́n mọ bí ọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀. Lóyè ọdún 2022 ilẹ̀ àwọn ọba yìí mo rò pé ni wọ́n jẹ pàápàá ọba ti Ikirun tá a ṣètò púpọ̀ lé lórí. Ọdún 2022 ni ọba Àkádìrì jẹ tó wá láti ilé ọba Àrá. Ìgbà tí ọba yìí jẹ controversy wà, ìlú dàrú gan, ìlú dá ju méjì lọ, ìlú dá sí 6. Àwọn ìjòyè ẹnu wọn ò kò, àwọn ọlọ́lá ìlú ẹnu wọn ò kò, àwọn ẹlẹ́sìn ìlú ẹnu wọn ò kò, olóṣèlú ẹnu wọn ò kò, débi wípé ẹ̀mí tó wá ń bọ́. Wọ́n sun ààfin
bọ́bọ̀ gbọ́dọ̀ wàáfin wọ́n lọ ta àgà sáàfin wàáfin kó o kú. ẹ rí i wípé ìgbà tọ́rọ̀ kan ṣẹlẹ̀ ní ìlú ìnísàngbà yẹn pé kírun kó o kú, wọ mọ́sálásí kó o kú. kínní wọ́n lò ní Ìkìrun tí wọ́n ta àgà sí ààfin débi pé wàhálà yìí pọ̀ gidi gan. nígbà ọ̀rọ̀ wá rí báyìí, ìlú Ìkìrun ó ní ipa gan, ó sì ní tó ti fojú winá púpọ̀ fúnlẹ̀ Yorùbá, ó ní tó fojú winá. ẹ jẹ́ ká dá sí i, pàápàá fún ààrẹ òpìtàn Laji Abbas, fún ìran Ìbàdàn, fún gbogbo ọmọ ilẹ̀ Ìbàdàn, fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá. ẹ jẹ́ ká dá sí i. kí ló ń ṣẹlẹ̀ ní Ìkìrun la bá fi dá sí ńgbà náà. àwọn èèyàn ń pè wá lọ́tọ̀, wọ́n ń pè wá lọ́sì. ọ̀pọ̀lọpọ̀ èèyàn kú. lára àwọn tó kú, ọmọ ọlá kú ńgbà náà. àwọn èèyàn ṣe léṣe gan rẹpẹtẹ. wọ́n ti ọjà, wọ́n ti mọ́sálásí ìlú, ìmáàmù náà lóyún ẹ̀wọ̀n ò kírun, pé ọba tó jẹ yìí kò gbọdọ̀ wọ jímọ̀ wá kírun, tó pé ìlú dá sí méjì. gómìnà tí sì ń bẹ lórí àpèrè ńgbà náà ó ní gómìnà Isiaq Oyètọ́lá ní ń bẹ lórí àpèrè. gómìnà Oyètọ́lá ní ń bẹ lórí àpèrè. ọwọ́ súnmọ́gbà tí election ń bọ̀ pé á dìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti yan gómìnà míì. àwọn èèyàn wá ń gbàdúrà lọ́tún lósì, ìwọ Ọlọ́run ọba tó ní ayé, ọba tó ní ọ̀run, ìwọ Ọlọ́run ọba má ṣe jẹ́ kí gómìnà Oyètọ́lá wọlé, má ṣe jẹ́ kí gómìnà Oyètọ́lá wọlé, ní tó ṣe fún wa nílùú ọ̀dà, ìwọ Ọlọ́run bá wa dójú ti Oyètọ́lá. ìní ariwo tó ń gba gbogbo ẹnu gbogbo aráàlú Ìkìrun, Ìré àti Ìgbàjọ. ṣé bẹ́ẹ̀ ni gómìnà Oyètọ́lá ṣe wá jẹ́ ẹni ibú tó ni? àwa bá bẹ̀rẹ̀ sí ní ṣe ní tí wọ́n pè ní iṣẹ́ ìwádìí lórí ẹ̀. àwa rí pàdé àwọn èèyàn gbà, gómìnà Oyètọ́lá ò wọlé. ọgbà tí gómìnà wa Ademola Adeleke dé, ọwá là ń jẹ ní Ìgbàjọ torílẹ̀ Ìjẹ̀ṣà ni. Aare là ń jẹ nílùú Ìré. Ikirun là ń jẹ ní Ìkìrun. àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta yìí o, ẹ lọ rọ́kúnlé, ẹ fàáfin lẹ̀ náà. ẹ kọ́kọ́ tẹ̀ bá wa fi ààfin lẹ̀, torí wípé kí náà ni ọba àjàrà bùkátẹ́ ìjẹ tẹ̀mí ń bọ́, tìlú làwọn ò fẹ́ yín, tìlú sì ń dàrú. ẹ̀yin ọba yìí, èyí tí ó wù wá ni wípé alele ẹ fi ààfin lẹ̀ fún wa. gómìnà wa gbé àwọn ìwádìí dìde lórí ọ̀nà tá a gbà jẹ àwọn ọba ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí. ẹ dẹ̀ rí i pé tá a bá wò ń gbà yẹn, ètò tá a ṣe yóò fẹ́ tó bíi 10. ìgbà tá a dé àárín kan gan, àwọn kan ti ọ̀kọ́ pè wá tí wọ́n fẹ́ máa threaten nígbà yẹn. ní àbẹ́ ẹ̀mí tẹ́ ń bá sọ̀rọ̀, ẹ̀wé kan máa ń dòmí tẹ́lòmíì bá gbọ́ ètò fún ìgbà àkọ́kọ́. ní àbẹ́ ẹ̀mí tẹ́ àwọn kan bẹ tí wọ́n ń wo ètò wa yìí tó ṣe wípé wọn ò pè wá rí, ṣùgbọ́n tó tí wọ́n bá gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ sí ààrẹ òpìtàn àbẹ́nìkan dúnkòokò lẹ́ẹ̀mọ̀ pé àwọn tó ní ìlú ni wọ́n ní ìtàn Yorùbá. ẹ mọ̀ pé ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gangan, president of this nation, ẹ mọ̀ pé ètò rẹ̀ ni. ẹ mọ̀ pé àwọn gọ́ọ̀nà, gbogbo àwọn lọ́balọ́ba, gbogbo àwọn èèyàn pàtàkì. ìjọ tí bóyá bí ọdún kan sẹ́yìn, kan lára àwọn ìkàkán pè mí, pẹ́yìn náà tó ń wètò wa. ọ̀rẹ́ mi kan wọn a máa pè mí ọmọọba, ẹ̀gbọ́n mi dáadáa, mo máa lọ́rẹ̀ẹ́ mi, ẹ̀gbọ́n mi lẹ́tí mo máa ń pè lọ́rẹ̀ẹ́ mi, ọmọọba Ìlá-Ọ̀ràngún. wọ́n tá a bá wà lórí ètò mi, àwọn a máa ń ráwọn èèyàn, ẹ̀pá wọn sì dára wọn mọ̀, ìwọ náà wo ìtàn, ìwọ náà wo prógáàmù yìí. àwa rí wípé gómìnà gbégbèsè lórí ẹ̀. nígbà gba tírẹ́tì ńgbà yẹn gbọ̀yẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀dẹ́ni, ojú òpó mi máa ń sílẹ̀ tí máa ń ṣètò fẹ́ ń bá fẹ́ wá wí tiẹ̀. kọ́mọ́dà bíi pé ààrẹ Laji Abbas ń rólé apá kan dápá kan sí.
ṣùgbọ́n gbà yẹn mo dúró lórí ọ̀rọ̀ kan, kì í ṣe ti eléyìí. Ẹ wo gbà tá a fẹ́ jẹ ọba Ọ̀tún Èkìtì, dòní mi ò tí ì torí ẹ̀ lọ sí Ọ̀tún Èkìtì. Nígbà wọn ń gbé rúmọ̀ kínní kan náà wà ní ẹ̀ wá ibi báyìí ní ọjọba, ibi báyìí ní bẹ́lẹ̀ ìṣerí bẹ́lẹ̀ ìṣerí bẹ́lẹ̀ ìṣerí ni a sì sọ tẹ́ ẹ̀ mọ̀. Nígbà wọn sì jọba nígbà náà gba wọn pé Aare òpìtàn tó bá ṣe gbé tọ́tọ́ nígbà gìsẹ́ẹ̀tì ti wà, tá a bá ti kú òbí ẹ̀já bọ́ bí ààbọ̀ bí yóò tó wá padà síbi tá a ti kú. Now ní Ìkìrun, Àgùnbẹ́ onílẹ̀ obì, ìlú tó ṣe pé ọba 14 láti jẹ ṣáájú ọdún 2022 tí wàhálà ìṣẹ̀lẹ̀, nígbà tí ọba tó jẹ last ó jẹ ní ọdún 1990 tó sì wàjà ní ọdún 2021, ìyẹn ọba Abdulrauf Adéwálé Adédèjì tó wàjà. Ṣùgbọ́n before then, àtọ̀ sáwọn 14 tá a kà yìí, àwọn kan ń bẹ tá a ka orúkọ wọn, irú Akin Ọ̀run, Akínbíyì, Akínyẹmí, àwọn 3 yẹn wọ́n jẹ́ àwọn bàbá àgbà. Ṣùgbọ́n látàyé Ọláṣẹ́yìndé ọba Àrá láti wá ya láti bẹ̀ sí ní tò wọ́n, tó ṣe yí pé gbélẹ̀rú jẹ, Ayémúnijẹ́ jẹ, Adédèjì jẹ, Olúọ̀ṣun jẹ, Fátólú jẹ, Oyèwọlé jẹ, Lálọ́wọ̀ jẹ, Oyèbọ̀dé jẹ, Adékúnlé Ìṣọ̀lá jẹ, Àkádìrì jẹ. Àwọn lè jẹ wọ Àkádìrì ní the last ọba tá a ní ní Ìkìrun. Baálẹ̀ là ń lò ńgbà náà o, baálẹ̀ là ń lò ní the last baálẹ̀ tá a ní 19th century. Àkádìrì oúnjẹ oní ìkẹwàá, ó wá jẹ wọ 20th century torí ó jẹ ní 1887. Òun wà ń bẹ nígbà tá à ń jagun Kírìjí. Ilé àwọn kan tí wọn ò mọ̀ tán wọ́n ní Ìlọrin lọ́wọ́ á fi jẹ, Ìlọrin lọ́wọ́ á fi jẹ, nígbà tẹ́ ẹ̀ mọ̀ tán ni mọ̀ tán nù. Ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àgbà ọ̀rọ̀ pín méjì. Oyèbọ̀dé òun àti àwọn oníjọ́ tí Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n Ìbàdàn tó lọ láti lọ rescue Ìkìrun, láti lọ gbà wọ́n lẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní lógun Jálumi. Onínú ẹ̀ dùn pé àṣó tiẹ̀ wá, àṣó wà. Lẹ́yìn ìgbà tó ń lọ tán, ọba Adékúnlé Ìṣọ̀lá tó jẹ kò live long tí Àkádìrì fi jẹ. Lẹ́yìn ìgbà tí Àkádìrì jẹ ní 1887 sí 1917 gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀. Ṣùgbọ́n gbogbo oyún pẹ̀lú ògo Ọlọ́run, nígbà tá a bá yanjú gbogbo àjọba tán, gbogbo iye àwọn ọba Ìkìrun tí ò sí lákọọ́lẹ̀ gbogbo ẹ̀ láwà á sì mẹ́rin ẹ̀ wá, bẹ́lẹ̀ ṣe rí bẹ́lẹ̀ ṣe rí bẹ́lẹ̀ ṣe rí ni á wà pẹ̀lú ògo Ọlọ́run, á sì mẹ́rin ẹ̀ jáde pẹ̀lú. Lẹ́yìn ìgbà tí òun ló jẹ wọ 20th century, lẹ́yìn ìgbà yẹn ni ọba Kọ́láwọlé Gbólẹ́rù òun náà tún jẹ. Gbólẹ́rù tó ń jẹ yìí òun jẹ ní ọdún 1917 sí ọdún 1940. Lẹ́yìn ìgbà yẹn náà ni ọba Kòsámọ́tù Oyèwọlé jẹ ní ìkejìlá. Lẹ́yìn yẹn Láwánì Adéyẹmí Oyèjọlá ọba Àrá jẹ. That particular time ìwá ni ọ̀rọ̀ gẹ̀ẹ́sẹ̀tì tí wọ́n ń ṣẹlẹ̀. Àwọn òyìnbó wọ́n ti wà ní full control, wọ́n ti ń gbé àwọn ìlànà wọn dé system wọn, ìlànà wọn nílẹ̀ Yorùbá. Àwa ṣe gẹ̀ẹ́sẹ̀tì pé ẹ wá. Ṣẹwárà àwọn ilé ọba Àrá, àwọn yẹn ní àǹfààní jíjọba jù. Ṣe mọ̀ yí pé àwọn ni wọ́n wà ń bẹ̀. Nígbò sí pé láyé ìjọ́un baálẹ̀ ni wọ́n máa ń jẹ, là ń jẹ láyé ìjọ́un. Àwọn èèyàn ò kákún láyé ìgbà tá à ń jẹ baálẹ̀. Ẹnìkan tá a kàn fẹ́ kó jókòó
láfi jẹ baálẹ̀. Nígbà ó di wípé àsìkò tá a yí ìlànà padà tá a tiẹ̀ tó ṣe ìpàdé ní ọdún 1838 ipe kí gbogbo àwọn baálẹ̀ wọ́n má lo ogun mọ́, gbogbo ìlú tí ò bá ní balógun kí wọ́n má ní balógun, balógun ni kó má lọ sójú ogun. So kò sẹ́ni kankan tó fẹ́ jẹ baálẹ̀, alágbára kì í fẹ́ jẹ baálẹ̀, bàbá ẹ lọ jẹ́, torí pé wọ́n mọ̀ pé balógun ó lo ogun, wọ́n sì fẹ́ jagun, wọ́n sì fẹ́ ní freedom pé káwọn ò lè jáde ńlùú ṣe gbogbo ẹ̀, pé ìtẹ́ gbà wọn baálẹ̀ kalẹ̀ fún ni pé ẹ máa mójútó ìlú àtàwọn ọba, ṣùgbọ́n àwọn balógun ẹ máa lọ sí ojú ogun. Tẹ́ bá wo inú ìtàn Ìwó ò ní balógun kan ṣáájú ọdún 1838. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú bá náà bá bó ṣe rí ní ilẹ̀ Yorùbá nígbà tá a bá tẹnu bọ̀, torí àwọn èèyàn máa ń ròyìn pé gbogbo ìlú náà ni máa ń ní ológun rọ o, àwọn ìlú ńláńlá bẹ tí wọn ò ní ológun, ṣùgbọ́n àwọn ìlú kéréje ń bẹ tó pé tí ọmọ ogun ọ̀bá tó wọ́n mọ̀ múnú wọn pé ẹ lọ sáwọn ìlú báyìí, ẹ lọ wọ àwọn géńdé tí bá ń bẹ ń bẹ lọ kó wọn wá, wọn a máa lò ó. Now àwa gbégbé sẹ́ẹ̀tì kalẹ̀, ọ̀dà bàbá àgbà tọ́sẹ̀ gbogbo wálẹ̀ ọmọ mẹ́ta ni, ṣùgbọ́n sẹ́ẹ̀dí prime tamọ́ nílẹ̀ Yorùbá ni pé bá a ṣe máa ń rólé ń jọun ó máa ń fa wàhálà. Ní ọ̀pọ̀lọpọ̀ àwa tá a bá fẹ́ máa pa ìtàn a gbọ́dọ̀ wà very careful. Sẹ́ẹ̀dí bá a ṣe máa ń jẹ baálé, àbò lórí ẹbí, àbò lórí ìlú. Fápèjúwe èmi ni mo tẹ̀lú ní ìsìn, nígbà mo wá tẹ̀lú mo lábúrò mo sì lọ́mọ. Tí ọmọ mi tó bá ju àbúrò mi lọ mo kú oríire, ọmọ mi ni ó rólé lẹ́yìn mi. Ṣùgbọ́n tí àbúrò mi bá ju ọmọ mi lọ, àbúrò mi kú oríire, òní ó rólé lẹ́yìn mi. Wọ́n wàá róléhun, wọ́n mọ róléhun tí ó fi wá kan ìgbà tí àwọn ọmọ mi náà bá ń já wọn dàgbà jẹun nínú ilé. Wọ́n bá àti wá pa wọ́n tán, ikú ọ̀bá àpamọ́ fúnra wọn kí wọ́n mọ̀ wá lè rí bẹ́ẹ̀ dé, àwọn àbúrò mi ọ̀bá jẹ gbogbo ogún mi mọ́ tiwọn. Ìdínú láyé baálẹ̀ Orówùsì, baálẹ̀ oyè sílé Olúgbòde ni, tá a fi wá ṣe òfin kọ́mọ ọmọ jogún bàbá rẹ̀. Kínní yẹn la wá máa ń tẹ̀lé. Tẹ́ bá wo àwọn tó ń jẹ bọ̀, ẹni pé ńgbà tí Gbólẹ́rù jẹ tẹ̀lé ọba Àrá, Ọlásẹ̀ǹdé ọba Àrá, Adédèjì kọ́ ló jẹ tẹ̀lé. Ayé tó jẹ tẹ̀lé ọmọ ọba Àrá ni títí ìgbà tí ó fi wá lọ kan àwọn, ó ti súnmọ́ sálẹ̀, ó ti wá lọ ń dé orí 10 and 11. Ọ̀dà nígbà wá ṣe gẹ̀ẹ́sẹ̀tì ẹja gbé sí pé ìdílé mẹ́ta ni ó máa jẹ ọba ìlú Ìkìrun. Ìwọ ọba Àrá, ìwọ àkọ́kọ́, Adédèjì ìwọ ẹ̀kejì, ìwọ Gbólẹ́rù ìwọ ìkẹta. Torí àwọn ọba Àrá wọn ti jẹ gan-an, wọ́n ti jẹ àwọn rí lò. Nígbà wọn ó sì ṣòfin láàrin ọdún 1945 sí ọdún 1989, kábíyèsí wa pẹ́ lórí àpèrè dáadáa. Nígbà tí ó wàá lọ, Ọ̀yún ọba Láwàní Adéyẹmí Oyèjọlá ọba Àrá lòun ti wá. Nígbà tí ó wàá lọ, ọba Abdulrauf Adéwálé Adédèjì wá bọ́ ọbẹ̀. Òní ọ̀wà jẹ́ pé òun la Adédèjì ẹ̀ẹ̀kejì. Ṣùgbọ́n Gbólẹ́rù àwọn ti láǹfààní àti jẹ méjì. Gbólẹ́rù jẹ ní ọdún 1919 sí ọdún 1940. Iná ni ọba Kọ́láwọlé Gbólẹ́rù ló ń fi jẹ. Nígbà tí Adédèjì wá jẹ, ọba wa tó ṣe òfin tó ṣe báyìí ẹ̀ ni wọ́n ṣe gẹ̀ẹ́sẹ̀tì mẹ́sẹsẹ́ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá náà nìyẹn o. Ọba Láwàní Adéyẹmí
Oyèjọlá ọba àrá ni òun kú ò. Ọba Abdulrauf Adéwálé Adédèjì ó bọ́ bẹ̀. Èyí tí gbogbo ìlú gbà ní pé Gbólẹ́rù ni ó kàn báyìí. Níbi tí ọba ọ̀lọ́ ilé Gbólẹ́rù ló kàn. Wàhálà wá dé. Wàhálà kan ti wá wà ńlẹ̀ tẹ́lẹ̀. À ń dá wa padà sí gbogbo ohun tá a ti sọ. Ọdún kan ti ré kọjá tá a ti sọ tẹ́lẹ̀ ká bá lè mọ ibi tá a ti ń bọ̀, ká sì lè mọ ìgbésẹ̀ tí gómìnà gbé. Wàhálà tó wá ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ ni wípé ọba Abdulrauf Adéwálé tó jẹ Adédèjì ní agboolé gangan wọ́n ń fa wàhálà tó jẹ ní ọdún 1990 tó wá wájà ní ọdún 2021. Ó lo ọdún 21 kan lórí àpèrè. Àbí ọdún 21 ló lò lórí àpèrè. Wàhálà tí ń bẹ́lẹ̀ ni pé bàbá ọmọ obìnrin ni yín, ẹ̀yin sọ ọmọ ọkùnrin, ọmọ obìnrin ni yín, ìmọ̀ yín la bí kèése bá yín, ẹ̀yin sọ ọmọ bàbá wa. Wàhálà yẹn ń bẹ́lẹ̀. Wọ́n fa wàhálà yẹn, wọ́n fà á, wọn ò rí kábíyèsí yọ. Ọlọ́run ni wọ́n lò 31 years lórí àpèrè. Nígbà tí wọ́n wá jáde láyé, gẹ́gẹ́ bí ìlànà tá ń tẹ̀lé nílẹ̀ Yorùbá àti ní Nàìjíríà, tí ọba bá ti wàjà, àwọn alága ìjọba àbílẹ̀ yóò bú gómìnà gbọ́, bàbá ọba wàjà ń bí báyìí o. Iṣẹ́ tí alága ìjọba ìbílẹ̀ ó sì ṣe tẹ́ bá ti bú àwọn ìjọba tó wà nípa ètò lọ́lọ́ba àti oyè gbọ́, ẹ kọ̀wé sí ìdílé tí ọba kàn. Nígbà wọ́n bá kọ ìwé sí ìdílé tí ọba kàn, gbẹ́tò ẹ kú aráfẹ́ra kú bàbá yín tó lọ o, ẹ kú oríire o, ẹ̀yin mú ọmọ oyè wá o. Gbogbo alẹ́ la sì gbà pé kò sí ìdílé tí a kọ ìwé sí òjúlé Gbólẹ́rù lọ. Làwọn aráalé Gbólẹ́rù bá ń nẹ́gà, bẹ́ẹ̀ bá rí tọkọ̀ kánú pọ́npọ́n, ìjọba ni ó jẹun o, àwọn ìjọba nu. Nígbà wọn bá dé ta, irú hánú òsì wọn lẹ dábò lẹgẹ járe. Ẹ mọ̀ pé ará ọmọ kan ẹ̀ tẹ́yìn bá ti ń garùn pé àlejò wá yẹn bọ̀ tẹ́yìn dé ta tí èso. Bẹ́ẹ̀ bá rí tí ìkẹ́kọ̀rọ̀ gírígírí, àwọn ìjọba ní ń bọ̀ o. Nígbà wọn bá dé ta kì í ṣe ìjọba. Bẹ́ẹ̀ bá rí pépà lọ́wọ́ èèyàn àbí lẹ́tà wà bẹ́ẹ̀ bá fi rán èèyàn ni. Orí ẹ̀yìn wọn wà làwọn ilé Adédèjì kan bá lọ sí kóòtù. Àwọn ò ní gbà láíláí, ẹ̀yìn wá jẹ́ ní ọmọ obìnrin lọ́jọba lọ́ba tí ẹ ń jẹ fún 31 years. Làwọn bá gba kóòtù lọ. Nígbà wọn gba kóòtù lọ, ọ̀rọ̀ yìí lọ́wọ́ nú, ọlápánú, ọlẹ́sẹ̀ nú. Ọ̀pọ̀lọpọ̀ lé àwọn ọmọ Gbólẹ́rù wọ́n pọ̀ lẹ́yìn odi jùlé lọ. Èèkàn sì ń bẹnu wọn, àwọn èèyàn tààràtààrà láwọn tó ṣe pé wọ́n lè dá ọjà dálẹ̀, wọ́n bẹnu wọn. Ṣùgbọ́n wọ́n mọ̀ pọ́ ọmọ ilé báyìí ni wọ́n, ọmọ ìlú báyìí ni wọ́n. Ṣùgbọ́n ẹ̀mọ̀ bí kéèyàn wà lÉkòó, kó wà l'Amẹ́ríkà, kó wà ní Canada, kó wà káàkiri àgbáyé, kó wà ní Ìbàdàn, kó sì jẹ́ èèkàn ni. Ṣé mọ̀ pé nígbà táwọn èèyàn ò bá mọ̀, wọn ò ní ìyẹn jáde sáwọn tó wà nílé yìí. Ẹ̀já gbé fún wọn jáde kó padà sílé ọba àrá. Nígbà wọn wá lọ sí kóòtù, tí àwọn ọmọlé Gbólẹ́rù wá gbọ́, níbo wọn ti ń ṣerú ẹ̀. Bàbá yín jẹ ọba fún 31 years, ẹ tó wá lẹ́ẹ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ ọba àti iṣẹ́ méjì níbẹ̀ nínú gẹ̀sẹ́ẹ̀tì. Wọ́n wá lọ ṣe jọ́ńdà fún ẹjọ́ ń pé ilé ẹjọ́ ẹ má dá wọn lóhùn, ẹjọ́ tí wọ́n ń gbé wá rádaràda ni ẹ dànù o. Àwọn kọ́ mọ́ pẹjọ́ o. Nígbà tí wọ́n da ẹjọ́, Ọlọ́run ọmọọjà lọ jẹ́rìí o. Afẹ́rẹ́ ìjọba lọ́wọ́ ni pé ìjọba abẹ́ẹ̀mọ́ rí rádaràda tí wọ́n ń sọ ìjọba. Ilé bá dájọ́ yìí pé ilé Gbólẹ́rù wọ́n ń jà bí ibo. Torí ìdí èyí àti ilé Adédèjì ẹ̀yin ti jẹ́ ti yín, Gbólẹ́rù àlè ti yín ò tòrò.
kó padà sílé ọba àrá lébo nílùú wo ìlú bá dàrú. gómìnà sì ń bẹ nílùú tí gbogbo eléyìí ń ṣẹlẹ̀, èèyàn gómìnà Oyètọ́lá wa àná nípínlẹ̀ Ọ̀ṣun. ìlú bá dàrú, a sì ń pariwo pé ìjọba eléyìí tẹ́ ń ṣe yìí yóò lẹ́yìn, yóò bu yín lọ́wọ́, ẹ lè sọ ọ́rẹ pẹ̀lú tẹ́ ń ṣe yìí nígbà ẹ lọ́wọ́ gbé tó eré wọn ń pè àwa mọ tá à ń sọ, kódà yóò sì tún yóò bu yín lọ́wọ́ ju tẹ́ ẹ dánwò yìí lọ ní Oyètọ́lá àti gbogbo ẹni tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ wá ní rẹ̀. àṣírí ìbẹ̀kẹ̀ tásìkò ẹ jẹ́ ṣọ́ra yín, ìlú méjì ń bẹ lágbègbè wọn, Òṣogbo àti Ìkirun. láàrin Òṣogbo àti Ìkirun ẹ tẹ́ bá forí ẹ̀ fàgbẹ̀ nílẹ̀ Yorùbá láyé kò ní bá wọn jẹ́. àṣírí rẹ̀ mò ń sọ o, àṣírí ẹ̀ mò ń sọ o. tẹ́ ẹ bá sì láyé ẹ̀kẹ́bọ jẹ́ ẹ̀bọ orí tẹ́ máa jẹ́, á tún gbómi fún yín, kódà bẹ́ẹ̀ lẹ́mú júùsì sí àgbélé yín lọ́wọ́ ẹ jẹ́. ni wàhálà ìbá bẹ̀rẹ̀. ìtawàárí ni wípé ọwọ́ á lọ́wọ́ àwọn olóṣèlú nú, alága ìjọba ìbílẹ̀ àti gómìnà àtàwọn èèyàn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ mọ̀kàrúrù, àbòsí, rìkísí, tẹ̀m̀bẹ̀lẹ̀kun rìgímọ̀. wọ́n bá kó àwọn bàbá wa ẹ́sà àgbà oyè, àwọn náà wá ní bàbá àgbàlagbà ìbàbò tí wọ́n ti lé ní 85 years táwọn náà ń ṣe àtìlẹ́yìn fún pé àwọn làwọn fẹ́ kún ọjọba. gbogbo ẹ̀ náà la gbọ́ bí wọ́n ṣe gbowó, ó gbowó kò gbowó, ó gba mílíọ̀nù méjì kò gba mílíọ̀nù méjì, ó gba mílíọ̀nù mẹ́wàá kò gba mílíọ̀nù mẹ́wàá, ó dówó padà kò dówó padà, gbogbo ẹ̀ la gbọ́ bí gbogbo wàhálà ṣe ń lọ. débi wípé wọ́n wá kó àwọn olóyè, wọ́n kó wọn lọ sóòtẹ́ẹ̀lì, wọ́n bá ń jẹ, wọ́n bá ń mu, wọ́n bá ń jẹ wọ́n ń mu, wọ́n ń jẹ sórí bí èdè, wọ́n bá kó wọn lọ. láwọn àgbà tó yẹ ká bá níbi dáadáa, ibi aburú la ti ń bá wọn, èyí tí ń ba orílẹ̀-èdè jẹ́, tí ń bà lù jẹ́nu. àwa rí àwọn àgbà kó dìde pé èmi, kódà bẹ́ẹ̀ bá fìbọn pa mí ẹ pa mí kí n lọ jábọ̀ fáwọn alálẹ̀ pé mo mọ tí mo kú lé lórí. wọ́n bá kó gbogbo wọn lọ, ibẹ̀ náà wọ́n wà tẹ́ tí ń ṣe kọ́ gbogbo kọ́ náà lẹ́yìn ó líkà. mo dúpẹ́ lọ́wọ́ bàbá wo olóyè tó líkì kọ́ ọ, mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yìí o, ẹ̀yin àgbà olóyè dáadáa lẹ́yìn, olóyè dáadáa lẹ́yìn. sẹ́wádìí ń gbà wọn àwọn olóyè wa ẹ́sà ẹni bàbá wa Láwálì Karim àtòyèsè Láwálì Karim, àwọn ni bàbá wa ẹ́sà ní ẹ́sà nílùú Ìkirun igbákejì ọba ni. tí ọba ti sí ọba lórí àpèrè, ẹ́sà ni ìlú ń bẹ lọ́wọ́ rẹ̀, ìjọ tó yẹ kó sojúṣe rẹ̀ ló bá jálù tàn mọ́. mùsùlùmí náà sì ni o, bàbá wa ẹ́sà náà bímọ o, gbogbo àwọn ọmọ wọn náà sì rí ipa tí wọ́n kó o. àwọn náà sì fẹ́ kí wọ́n máa fojú dáadáa wo àwọn nílùú. gbogbo ẹ̀mí tó bọ́, gbogbo ẹ̀mí tó ṣòfò ọrùn ẹ́sà Ìkirun ló wà. tíjọba táwọn àmbẹ̀ bá fẹ́ ṣe dáa ni ẹ́sà ó yẹ kó wà látìmọ́lé báyìí, bàbá òun ó yẹ kó wà látìmọ́lé. torí pé bí ìlú bá torí àwọn àgbààgbà bàjẹ́ ẹ̀mọ́ wá wù ni. ẹ́sà gbogbo wàhálà tó ṣẹlẹ̀ nílùú Ìkirun ẹ́sà ló dálẹ̀. gbogbo interview ní kúńbẹ́, èyí tó ṣe ní BBC, èyí tó ṣe lórí rédíò, voice tẹ̀ náà tó leak out, tó sì ń sọ pé òun ó jẹ́ kí ojú ó ti lé egbó lẹ́rù. kí ni ilé egbó lẹ́rù gbà lọ́wọ́ rẹ ní ilé tó bá kàn? ní ìmọ̀ ẹnì kankan nílé egbó lẹ́rù, ṣùgbọ́n àwa ń jà fún pé bó ṣe tọ́ àti tí ń bẹ́ ńlẹ̀. tẹ́ ẹ bá bàbá tó bí mi, ó kù ọdún kan tí bàbá mi ó kú ò láyé, mo wá jókòó, bàbá mi sùn lórí ibùsùn, mo wá jókòó ní etí ibùsùn rẹ̀. bàbá mi wá ní pé ẹni àbòsí bá ń bẹ nínú ẹrù tó bá jẹ́ bíntín kọ́ lọ mú kú òtọ́rọ́ lọ́hùn ò ní ìgbà. bàbá mi wá lórí ibùsùn tó sùn sí ní wá ti ń nàka ní wá láti òkè adó tó fi dé òjé. bàbá wa ń sọ ìtọ́ bàbí ìjẹ́ ní ìtọ́ fọ́bí ní ìtí òjẹ́lé kan jẹ́lé kan mọ́ ní àwọn agboolé kan ń bẹ táàtì ẹ̀mí yẹn wọn mọ́ tó ti parẹ́. ẹni àbòsí bá ń bẹ bíntín nínú ẹrù rẹ̀
torí ńgbà tí ìyá bá bẹ̀rẹ̀ sí ní dé lọ́jọ́ iwájú fáwọn olùmẹ́mẹ́ àmọ́ mọ́ tá a ṣe irú kìíní pọ̀ ẹ̀ ní mọ́ táwọn bàbá yín ti fi àjẹbánu ṣe. ọjẹ́ ìsà ọ̀jẹ́ fún wo àtìyàwó rẹ àtọmọ rẹ ọjẹ́ fún ilé yín ni ó sì jẹ́ fún ìlú ni. gèsè pé tẹ̀yìn bá kú òlẹ́sà ní ìsinmi ni oyè bàbá rẹ̀ ní ọmọ rẹ̀ náà ni ẹ fi bẹ̀ wọ́n wẹ̀ lómi inú agboolé yín ni wọ́n ní ọya ẹ fi bẹ̀. ọ̀dọ̀fín ń bẹ nínú àwọn olóyè bàbá wa Ràṣídì díẹ̀ Kọ́lá ọ̀jọ̀mú ń bẹ nínú wọn bàbá wa Matthew Olúwọlé Atóyèbí ẹlẹ́mọ bàbá wa Múrítàlá Oyèníyì ẹlẹ́mọ làwọn. wọ́n tún wá àwa ní ẹlẹ́mọ kan ẹlẹ́mọ àga ìyún náà ó fa controversy. bàbá wa yìí ń bẹ láyé Matthew ń bẹ Múrítàlá ń bẹ Oyèníyì ń bẹ láyé tí wọ́n tún fi Onífádé jẹ ẹlẹ́mọ àga. débi pé ló mú controversy wá gbà ẹlẹ́mọ àga oyè ìdálọ́lá ni oyè bọ̀rọ̀kìnní ni ẹlẹ́mọ ìlú tí gèsẹ́ẹ̀tì ń bẹ tó fi ń bẹ lọ́wọ́ rẹ̀ bàbá wa Múrítàlá Oyèníyì ni. kò sí ti ń jẹ́ ẹlẹ́mọ àga nínú oyè ìlú ẹlẹ́mọ is ẹlẹ́mọ. a lè ní ọ̀jọ̀mọ àga a lè ní éésà àga ṣùgbọ́n ẹlẹ́mọ is ẹlẹ́mọ nínú èdè Yorùbá. Olúawo ni bàbá wa Súlè Ọláọ̀rẹ́ Jagun ni bàbá wa Ràhímì Okùnlọ́lá. baálẹ̀ òkè bá ń bẹ nínú wọn baálẹ̀ ló ṣùgbọ́n bẹ nínú àwọn olóyè ìlú ẹni Rahim Bákàrè kó tó wá kan Olúkọ̀tún bàbá wa Hùséènì Agboola bàbá ẹ̀ ní ọ̀dọ̀ wọn láti rí ọ̀rọ̀ gbà àwọn ni wọ́n líǹkì ọ̀rọ̀ fún ìlú tó jẹ́ kí ìlú ọmọ gbogbo ète tíjọba ànápa nípínlẹ̀ Ọ̀ṣun ní wọn bá kó gbogbo wọn. bàbá wa éésà àwọn nìkan mú òpè tó ráwọn ní kándídéètì tiwọn lọ́tọ̀ lórí àbòsí náà ló kálukú tún ní kándídéètì ẹ o lórí pé bàbá wa éésà Làwálì Kàríìmù ti sọ pé aláàjẹ òun ó dojú ti lé gbólẹ́rù táwa lójú wá tì. ọbẹ̀ tẹ́ ẹ fi àkòbò sí koná rẹ̀ kò ti rú dànù mo sọ ń jọ sí mo ní ó dùn ọ̀tẹ̀ pẹ́ẹ́gbẹ́ sọ́gbẹ́ àbí ọ̀gbẹ́ àbí ìgbà mọ́ sọ́mi rẹ̀ ó dùn ọ̀tẹ̀ pẹ́ẹ́gbẹ́. àwọn èèyàn ká pè nígbà náà láwọn tí mi ò lè kọ̀rọ̀ sí lẹ́nu nílùú Ìbàdàn tó jẹ́ èèkàn wọ́n ní ẹni tí wọ́n fi jẹ yìí èèyàn àwọn ní àkádìrí kí n ṣàtìlẹ́yìn fún mo ní ẹ mọ̀ mí àní lórí àbòsí ní ṣàtìlẹ́yìn ìǹkú gbowó gbogbo ilé gbólẹ́rù ọjáde ẹ ti bá gbowó lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n lórí òdodo tá a bá wá wí tẹ́ ẹ bá gbà tẹ́ ẹ bá sì gbà yọ wà lákọọ́lẹ̀ pa wí tiwa. ìní wọn bá kó wọn nígbà wọn ò tó débi tán ti fẹ́ ṣe kínní wọ́n ya fídíò rẹ̀ kò sí ilé gbólẹ́rù ń bẹ o ẹ̀gbọ́n wọn ti fi fò wọ́n láwọn ti gbàdájọ́ wọ́n ya fídíò rẹ̀ gbogbo bí gbogbo wọn ti jọ ṣe ńgbọ̀ya wọn ní òkè ẹlẹ́mọ di méjì ẹ̀yin ẹ̀ lè dìbò ẹ̀jọ́ ń fà wọ́n ní kẹ́lẹ́mọ ó dìde bàbá wa Múrítàlá Oyèníyì dìde bọ̀dá wa Onífádé náà dìde táwa lẹ́lẹ́mọ nínú yín ẹlẹ́mọ di méjì ẹ̀rù ń bà kan ẹlẹ́mọ lèmi o kílẹ̀ yín ẹlẹ́mọ àga lèmi o orí ìjọba ò tó pé ńgbà náà yìí pé nínú líìsì tí ń bẹ lọ́wọ́ wọn ṣé ẹlẹ́mọ àga ni wọ́n gbábòsí ò lè jẹ́ kó rí ìwọ̀n ó pé ńgbà náà. òṣojú òtì yìí bẹ́yìn gbogbo ìjọba kíjọba tí bá ń sa ẹtí ọ̀dà bọ́lọ́hún ṣe máa dójú tí wọ́n ń lẹ̀ Yorùbá nù dára tẹ́ ìjórí yín ó pé tẹ́ ìjà gbádùn lẹ̀ Yorùbá yìí ẹ̀yin wèrè ṣé lórí kí náà lọ́dún tẹ́ lò tẹ́ kú ń bẹ̀ èmi ti rí alága ìjọba àbílẹ̀ tó kú ń bẹ̀ tó sì tòsí káyìn dáradó sí gbogbo tẹ́ nǹkan tẹ́ ṣé wí atamọ́ bá ta pọ́n wọ́n sáà dìbò ìní wọ́n fi mú àkádìrí
akádìrì tí ẹ wá mú yìí ọ̀rọ̀ wa pọ̀ lórí rẹ̀ oríṣiríṣi dàlúrú ni jàǹdùkú ni ìmùgbò òmùgbò ìdáwọ̀ olóyè funfun yìí nù láwọn aráàlú bá yarí àwọn ò lè gbà ìlú bá dá kólókòló ṣùgbọ́n mẹ́ndíù àwọn tó fẹ́ bà nǹkan jẹ́ wọ́n ti wá lọ sílé gbólẹ́rù wọ́n ti lọ dá wọn sí méjì ilé sẹ́kàn àti ilé dáúdù ilé dáúdù ni iná ẹ̀ ní ilé gbólẹ́rù sẹ́kàn ọ̀sùpàánà náà tó pọ̀ láàrin wọn lòdì pé àwọn náà ọmọ obìnrin làwọn kan ọmọ ọkùnrin làwọn kan èyún ló kù tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti ń bẹ́ńbẹ́ lábẹ́ gómìnà wa Ademola Adeleke ọba wa dá sí. bó o ní ìdílé kan ṣe lè dá méjì lórí kí ni wọ́n dá méjì sí lórí pàjẹ́ baálé mọ́gàjí wọ́n fa wàhálà ó wáyé ń bẹ̀ lóòótọ́ ṣùgbọ́n kìí ṣe wàhálà ọlọ́mọ oyè gangan kọ́ ṣùgbọ́n tí ìdílé bá ń fa wàhálà kí ni mo sọ́ngbà náà nígbà mo gbé ẹlẹ́màága onífádé wá sórí ètò àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n pè mí lábẹ́nú pé ọ̀dà nígbà wàhálà bá ń ṣẹlẹ̀ ní bàbá wa ẹ́ẹ́sà kí lójúṣe tiyín ẹ̀yin ló kù lórí ìlú àwọn ìdílé tó bá wá kàn wá ń jà ẹ wá ń sọ débi pé fọ́ọ̀sì yín lé jáde wípé kí wọ́n mọ̀ jàmbá náà lọ́dà ajẹ́pẹ̀yìn lẹ lọ mọ̀ọ́mọ̀ lọ wú wàhálà yẹn dìde ìyún kún tíjọba ọba wa wò débi wípé ẹ́ẹ́sà ò pè wọ́n láti yanjú ẹ̀ kò dúró gẹ́gẹ́ bíi bàbá mo wà lọ́dọ̀ bẹ̀rẹ̀ mi adájọ́ àgbà àná nípínlẹ̀ Ọ̀yọ́ Justice Moshood Abbas bàbá wa ń sọ pé ìgbà táwọn tún fẹ̀yìntì làwọn tó ẹsẹ̀ wá gbaṣẹ́ ìlú Ìbàdàn bí ìdílé méjì bá ń bára wọn fa wàhálà wọ́n ń bọ̀ lọ́dọ̀ àwọn bí nǹkan kan bá ṣẹlẹ̀ wọ́n ń bọ̀ lọ́dọ̀ àwọn bẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ wọ́n ń bọ̀ lọ́dọ̀ àwọn ìgbà míì kábíyèsí Olúbàdàn gbọ́ pé àwọn ó sì ètè yanjú ẹ̀ pé kọ́mọ̀dé nǹkan ńlá mo wà ń bẹ̀ lémi àti àbúrò mi tí a fi gbọ́ pé àwọn ìdílé kan fa wàhálà wọ́n ti wà ń yàgàn kú èmi kú lọ́dọ̀ wọn mo lọ yọjú tó gbé ẹni tí mo gbọ́ kọ rèé sẹ́ńtì gbọ́dọ̀ mọ́ yọjú sí iṣẹ́ olórí ìlú nù kìí tó sọ lóyè àgbàlú o iṣẹ́ olórí ìlú nù kí lójúṣe ẹ́ẹ́sà o bàbá wa o Làwálì Kàríìmù atóyè ṣe tẹ́ ẹ̀ fi wá túlù ṣe tẹ́ ẹ̀ fi tóyè ṣe níjọ́ tí wàhálà ṣẹlẹ̀ ṣùgbọ́n gbà ti gbọ́ pé bàbá wa dókítà o Muhammadu bisi Ikirun bàbá wa dọ̀kẹ́ alábẹ́rẹ́ wọ́n ti gbowó fún yín wọ́n dẹ̀ kọ́lé fún yín 6 bedroom flat èyí náà lè fẹ́ràn ara yín sọ pé ṣé wọn ò fẹ́ dáadáa fún yín gbásìkò oúnjẹ yín ló dé yìí ìjẹkújà ní ẹ mẹ́jẹ ìjẹkújẹ là ní ẹ mẹ́jẹ gbogbo fídíò gbogbo lè fọ́ọ̀sì lọ́wọ́ àǹtà. bàbá yìí ẹ́ẹ́sà gbogbo wọn wá rí sí wọ́n wá padà sílé ọba àrà wọ́n bá mú ọba bí wọ́n ṣe mú wàhálà bá dé làwọn ọmọlé gbólẹ́rù náà bá ń pa àwọn èèyàn wọn sẹ́mọ̀ pé tí ipò bá sílẹ̀ àwa tá a bá wà nílé àáfẹ́ sáré jìbù pé káwọn èèyàn wa tó wá ń ta ó tó dé ẹ̀jẹ̀ sáré mú àwa tá a wà lé slọ́ọ̀tì ẹ̀jẹ̀ sáré mú làwọn gbàgbọ́ wọn lè ra kíní apá àwọn ọmọlé ká mọ̀ wọn bá bẹ̀rẹ̀ sí ní pàwé ìgbà làwọn aráàlú wa mọ̀ wípé gbólẹ́rù ó kọ nírò wọn lẹ́rù lóòótọ́ ìpè ẹ̀pọ̀ báyìí ìpè kan bẹ́nu yín ìpè èèyàn bẹ́nu yín lọ̀rọ̀ bá pèsè jẹ àwa wà lórí rẹ̀ ìwọ Akádírì ìlú ní àwọn ọ̀fẹ́ ọ wọ́n sáà ń kó bọn ní bá ń kó tọ́ọ̀gì ní bá ń fapá bẹ̀ ní forí bẹ̀ làwọn èèyàn bẹ́ẹ̀ náà bá lọ táàgà
ọ̀rọ̀ wa ti wá di wípé ọ̀tá mi ọ̀tá rẹ ọ̀tá mi ló bá di pé ibì kọ̀ọ̀kan wọ́n jọ àwọn tó ń bára wọn jà náà tó jọ ń so pọ̀ wọ́n ti ààfin àwọn náà ń lọ òǹkálukú ààfin kó o kú gbogbo ẹ̀ nísà ń lọ ààfin Ìkirun àwọn àmọ́ ibi tá ààfin Ìkirun wà kí ló dé ẹgbẹ́ gbé ààfin Ìkirun pamọ́ fún wa wàhálà ìbá ń lọ nígbà tí ń lo bẹ́ẹ̀ àfi sọ̀rọ̀ ń gbó láàbá ní mọ́ kò bá lo bẹ́ẹ̀ mọ́ lọ́ba dàrú lódì pé wọ́n ń pa ọjà lódì pé wọ́n ń kó mọ̀pó wọ́n ń kó sọ́jà wá àwọn èèyàn fara pa wọ́n pààyàn wọ́n pa ọmọ ọlá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlá wà lára àwọn tó ń jà fitafita kálàáfíà ò lè wà kí wọ́n sì gba ẹ̀tọ́ wọn ò fẹ́ kí ìlú ó dàrú. ọ̀rọ̀ pọ̀ lórí tí wọ́n ṣe pa ọmọ ọlá ìpa ọmọ ọlá bí ìgbà tó ṣe pé èèyàn mọ̀ọ́mọ̀ èèmọ̀ ẹ̀nu pé eléyìí ẹ̀pá eléyìí mọ̀ nǹkan dáadáa ẹ̀pá ọmọ ọlá yẹn sì gbajúmọ̀ dáadáa nílùú Ìkirun ògbélé náà ní lọ lẹ́yìn ayé tó wá ń jẹ́ ìdójútì fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àná ìjọba Oyètọ́lá tí gbogbo ọmọdé àti àgbà wá ń gbé Oyètọ́lá ṣépè àti gbogbo àwọn àti ẹ́sà àti gbogbo àwọn alága àti gbogbo àwọn tó lọ́wọ́ sí gbogbo wọn jọ ń gbé ṣépè àwa sì ń kìlọ̀ fún wọn ṣùgbọ́n nǹkan kan ń bẹ táwọn ò fẹ́ sọ ìjọ tọrọ ọba sì wà àní ẹ ṣọ́ra yín láàrin Ìkirun sí Òṣogbo àwa mọ táwọn bàbá wa ṣe ńlẹ̀ Yorùbá ẹni mo ní mo fẹ́ sọ̀tàn ogun Kírìjí torí ìkùrù kẹ́kẹ́ ètò tá a fẹ́ ṣe nínú oṣù kẹta ọdún tí ń bọ̀ yìí ni nígbò rí báyìí ẹ̀yin bàbá wa wọ́n tó fi agídí gbadé ìlú ń dàrú náà ni àwa wà lórí ṣápítà yẹn títí ètò ìdìbò dé ló bá kálukú bá ń wọlé àgbà ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù ọlọ́ba má jẹ́ kí ìjọba Oyètọ́lá wọlé ọlọ́ba bá wa dojú ní ìjọba Oyètọ́lá Adeleke yóò ṣe dáadáa ni o yóò tún ṣe dáadáa àníká Adeleke ò tiẹ̀ kọ́kọ́ débẹ̀ bá wa dojú ti Oyètọ́lá làwọn aláàfáà lọ́mọ láìlà ìlàlọ́ ẹjẹ́ á sọ àlùkùránì kalẹ̀ ìjọba Oyètọ́lá ẹ̀kọ́ máa kó rẹ̀ lọ òwò náà bá gbogbo ṣe wù kọ́ bá ṣe ṣe ni Oyètọ́lá gbọ́dọ̀ kó rẹ̀ lọ làwọn oníṣẹ̀ṣe náà bá ń gbẹ́bọ ẹ̀yin irúnmọlẹ̀ ẹ̀yin alálẹ̀ ìjọba Oyètọ́lá yìí aláàfẹ́ mọ́ lọ́jọ́ ìbò bá dé òǹgbódágbó méjì onígbódágbó méjì akọ̀pẹ́ Ìbàdàn mọ́kọ̀ ti jàyè mọ́ onígbódágbó méjì ìní ìbò bá gbá Oyètọ́lá jáde ló bá gbé Nurudeen Adeleke wọlé ní gbogbo ìlú bá dá múso nínú ìlú bá dùn nínú sọ ní ọkàn àwọn kan bá sí kìkì ẹmẹ̀kọ́ kéèyàn mọ́ ṣe kìkì kéèyàn ó sùn kéèyàn mọ́ lè sùn nígbà tí gómìnà ọwọ́ tí gómìnà ó dé ọ́fíìsì ìkéde tí gómìnà kọ̀ọ̀kan ṣe nígbà tí gbéwèé déwájú rẹ̀ gbà gbogbo tí ń lọ là ń wò gbogbo tí ń lọ ń bẹ̀ là ń wò Ìkirun eléwo níbẹ̀ lórí àpèrè mẹ́rin fìdí ẹ́ mọ́jà àfimọ́ ìlú rẹ̀ mọ́jẹ̀rí ọláàfin bàbá mi mọ́ ìgbàjọ èwo níbẹ̀ mẹ́rin mọ́jẹ̀rí ọláàfin bàbá mi mọ́ ẹ lọ rọ́kúnlé a wàá gbé àwọn olùwádìí kalẹ̀ tí wọ́n wàá ṣiṣẹ́ ìwádìí lé lórí gbogbo wa nínú wádìí tá a pàtẹ́wọ́ fún pé gómìnà ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ọmọ ibi tọ́rọ̀ ti ń bọ̀ wọ́n kà gbọ́ yí pé gómìnà yọ àwọn ọba kan ni àwọn ọba ayédèrú ni àwọn ọba tá a jẹ lọ́nà àjàrà búkà àwọn ọba tá a jẹ lọ́nà tí ò tọ́ ni wọ́n sì jèrè ìtìjú ẹ lọ jókòó nílé àjọba nísẹ̀yìn kò fa wàhálà àjọba l'Ógbómọ̀ṣọ́ láìpẹ́ kò fa wàhálà kí ló dé bí orí àpèrè bàbá mi ò ní rìsáṣe kàǹkà tó nígbà tá a jẹ Ilé Ifẹ̀ wọ́ọ́rọ́wọ́ la jẹ́ kí ló wá dé ó ṣe àdórí akáyín tí àkàrà dé egungun àwa ń fojú sọ́nà àwa bá ń garùn sáwọn òkúdélé ìjọba òkòjáwò lè mọ tí ń lọ àbáṣà ń garùn bẹ́ẹ̀ là ń tẹ́tí níbo kíní yẹ ọjà sí làwọn kan bá ń rìn owó ń bẹ ìjà lọ gbówó fáwọn kan
ẹja tún lọ gbó bá bẹ́ẹ̀ làwọn wò pé èyí ó yẹ̀yẹ̀ ẹ bá náwó kẹ́ẹ̀dùn ní gbèsè ẹ̀ náà bá náwó nára nígbà tí ó yà ní gómìnà Adeleke ní èyí lẹ́yìn atótónu gbogbo àwọn olùwádìí ẹ̀yin ọba ayédèrú pàápàá tìlú Ìkirun mẹjọ ìrí kò pera ẹ lọ́ba mọ́ o wọ́n sì jẹ́ orí ọláàfin wàá gbọ́ o wọ́n sọ pé ń gbá lórí rẹ o wọ́n fẹ́ gbalé ẹjọ́ lọ ọba gbalé ẹjọ́ sọ́mọ pé ẹ̀mí ti bọ́ o tọ́ba gbalé ẹjọ́ lọ ọ̀ fi ẹ̀wọ̀n rún múnú yẹ̀yẹ́ sì ní mọ́ lóye àmọ́ rú àárín òpin tán àmọ́ torí yóò mọ káyàn lára ẹ wo ẹ̀mí tó bọ́ ẹ wo dúkìá tó bàjẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ sáà lè dá padà mọ́ ìní pé ká ṣọ́ra tá a bá fẹ́ jọba ẹnìkan náà ni ó jọba bí gómìnà ṣe wà nípínlẹ̀ Ọ̀yọ́ èmi lẹ́tọ̀ọ́ sí ọmọ mi lẹ́tọ̀ọ́ sí ọmọ rẹ lẹ́tọ̀ọ́ sí ìwọ lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n lọ́wọ́ ọ̀yàn wá Ṣèyí Mákindé lọ́lọ́run yẹn àwọn àforí gbálẹ̀ ní o àforí gbókè ní o òun lọ̀gá wa tó bá ní ẹnibọdì ọmọ jáde lọ́la kọ́fì wà àmọ́ bẹ̀bẹ̀ bí táwà nínú ilé ní gómìnà ẹjọ́ ẹ sí wàhálẹ̀ àmọ́ bẹ̀bẹ̀ ni àwọn ọba náà ti lorú ẹ̀ lánàá tí wọ́n lẹ́yìn ẹlógún ẹ̀mẹ́jẹ nìkan kọ́ bọ́ wá sọ́jà ní ìsìn sọ́ba àlùkẹ́lẹ́ ní wọn ní kíni ọba ní ẹ̀mẹ́jáde apẹ̀rẹ̀ ní ẹ bá fi kó wa gómìnà àwọn ìjọba ilé ń pàṣẹ báyìí òfin ìlú tí gbogbo wa sì jọ fọwọ́ sí ni a fẹ́ akọ̀ a sì bu ọ̀wọ̀ fún wọn ìdínú tí gómìnà Ademola Adeleke tí wọ́n fi gbégbèsè akin lórí ọ̀rọ̀ ìtẹ́ ìlú Ìkirun àgbègbè nílẹ̀ Odò. Now àwa dúpẹ́ a ti fa ọ̀rọ̀ sì ti nítumọ̀ ìyẹn tó wá kù ní wípé kó padà sílé gbólẹ́rù. Àwa ń rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ìjọba gómìnà Ademola Adeleke àwọn ìjòyè ìlú Ìkirun yìí tẹ́ ẹ dójú tì ẹni ibú èé jáwọ́ bílùú ó ṣe dàrú bílùú ó ṣe bàjẹ́ ní bẹlẹ́mi wọn náà ni ó sì mọ bẹlẹ́mi wọn. àwọn ọba ayédèrú tí wọ́n fi jẹ ilẹ̀ ọ̀rọ̀ yìí ǹjẹ́ arọ àwọn ìjòyè níjòyè bí àwọn sì lọ dáadáa tó dá wàhálà alẹ̀. Báwo la ṣe wá fẹ́ ṣe ìjọba ọ̀dà o ǹjẹ́ ẹ̀ ní bá wa pé àwọn ìjòyè kẹ́ ẹ bá wa nù wọ́n lágbo ọ̀rọ̀ kẹ́ ẹ jó yé wọn yí pé bẹ́ẹ̀ bá ṣe eré bí wọ́n sì ṣe ebi torí wípé ẹ má rò pé ilé gbólẹ́rù ta ní kó yé ọ lọ yìí wọn ò ní fẹ́ kó tòrò pàápàá èèṣà tó ti lóun ó jẹ́ kójú ó ti lé gbólẹ́rù àmọ́ tọ́lọ́run pàpà wá dójú ti èèṣà níkẹyìn Ọlọ́run dójú tì ẹ̀gbẹ́ tágbàlagbà bá ti so yangan mọ́dì ó ti di aláwàdà adìẹ. bàbá wa èèṣà ní kíní wa tí a rí lò ní níta fi máa ń ṣe ètò ní tààràtààrà bàbá nù mẹ́sẹ̀ wà dáńfò oró tí ń bẹ́nu wọn ó ju tejò lọ ní bàbá wa èèṣà. Bàbá wa Lawal Karim Adétóyè ṣe tí wọn ò túlù ṣe. Ọwọ́ kùsọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ ìlú Ìkirun àti ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ nílé gbólẹ́rù lórí wípé ilé náà tó ti wá dá méjì wọ́n ti fi ọ̀tẹ̀ àti àbòsí lọ dálé gbólẹ́rù sí méjì. Àwa ti ń gbọ́lé Dáúdù àti ń gbọ́lé Sẹ́kàn
àwa fẹ́ kí ìjọba ẹ̀ńkwárì náà gbé dìde ni o ẹ ṣe bó ṣe tọ́ ni o bó o nílé ṣe jẹ́ nínú ìlú ilé wo la mọ̀ nílé gbólẹ́rù ilé wo la mọ̀ nílé gbólẹ́rù níbo la ti ń jẹ ọba níbo la ń sin àwọn baálé tó ti jẹ àwọn mọ́gàjí tó ti jẹ níbo lẹ̀ẹ̀dẹ̀ àwọn tó ti jẹ níbẹ̀ àròjọba ìpínlẹ̀ Ọ̀ṣun a tún wá rọ ẹ̀yin ọmọlé gbólẹ́rù ìwọ̀nba ní tanpẹ́pẹ́ ń bìjẹ ẹ̀yìn mọ́ àwa ti ṣe tiwa a ti ṣe tiwa níjọ́ ojú ogun le àdúró tì yín ó ti wá rọ̀ ní ìsìn àtúwá bẹ pẹ̀lú yín ẹ̀yin ni ẹ má wàá dójú tì wá torí ṣàti sọ tẹ́lẹ̀ pé òun ó jójú ó tì yín ojú ò wá tì yín ojú ò sì wá tì wá ẹ̀yin ọmọlé gbólẹ́rù ẹ má jẹ́ ojú ó tì wá nílùú Ìkìrun ẹ̀yin ọmọlé gbólẹ́rù ẹ má jẹ́ ojú ó tì wá. aáwọ̀ tí bá ń bẹ láàrin ara yín ẹ rí i wípé ìlú ilẹ̀ Yorùbá jù yín lọ ẹ parí ẹ̀ láàrin ara yín èèyàn àti ẹ̀ máa sùn tí ó ronú pé kí là ń fà yìí àwọn kan ń bẹ tí wọ́n bá wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tí wọn ò sí láyé mọ́ èmi náà lè sùn kó sì dàárọ̀ ọ̀la kí wọ́n sì mọ gbẹ́ sáré mi tó bá wá rí bẹ́ẹ̀ sáà wá ní í ṣe dáadáa fúnra wa torí pé dáadáa ẹ má jẹ́ wọn ó fi orúkọ ilé wa pìtàn bú pé nígbà tó kan lé wa nílùú ń dàrú nílùú òtòrò ìyún ọmọ jẹ́tẹ̀yìn ọmọlé gbólẹ́rù àáfà ń bẹ́nu yín onímọ̀ ń bẹ́nu yín pásítọ̀ ń bẹ́nu yín oníṣẹ̀ṣe ń bẹ́nu yín dókítà ń bẹ́nu yín olówó ọlọ́lá gbajúmọ̀ ń bẹ́nu yín ẹ̀yin tẹ́sẹ̀ ẹ̀ kálé tẹ́sẹ̀ ẹ̀ ká oko ọ̀ ń bẹ́nu yín ẹ wá já pera wa àwọn àgbààgbà sì ń bẹ́nu yín ẹ já pera wa o bílù ó ṣe tòrò nígbà tí ìyá Ọ̀fà táwọn náà fẹ́ dá tiwọn lẹ̀ ohun wá ṣe ṣọ̀kan lórí ọ̀rọ̀ ìyá Ọ̀fà ẹ jẹ́ kóhun wọ́ ṣọ̀kan ní ìsinyìí náà gbogbo ẹ̀yọ́ ọmọ gbólẹ́rù tí ń bẹ nílé tí ń bẹ lẹ́yìn odi ọ̀dọ̀ yín lọ bá kàn ẹ má wàá fi àkókò wa ṣòfò mọ́ àkádìrì ẹ rí i pé mo sọ nígbà mo ń ṣètò lọ́dún ó ti lé lọ́dún kan báyìí ní 2022 mo níṣẹ́ lọ́dọ̀ tèmi àkádìrì ìsọba nǹkan méjì ni bóyá tílé ẹjọ́ ọkọ̀ tẹ́mi lọ́rùn bá wá sọ pé tó òun lọ bá o èmi náà sọ pé àkábíyèsí o èmi náà wàá gbà ṣùgbọ́n lọ́dọ̀ tèmi o ayédèrú mo pè ó sì lo ayédèrú ẹ̀ náà tí gómìnà fi gbà yọ ìyá máa ṣe bá ń kéèyàn lẹ́yìn ẹ máa tanra yín ẹ bá ti tàn án sílùú bọ̀ ibi tó o ti lè mú jẹ nínú agboolé iṣẹ́ ní táyé pé agboolé tó rọ̀ kàn nínú agboolé nìṣó agboolé gbólẹ́rù lóye kàn báyìí ọba àwa lọ́sẹ̀ mọ́jọba kódà kẹ́ ẹ lọ mọ́ ẹsẹ̀ mọ́ lọ́hùn kẹ́ ẹ lọ mọ́ màláìkà kò sí tọ́kàn wá ságboolé yìí lọ́kàn torí gbogbo ẹ̀yin ọmọ agboolé tó bá ti jẹ́ òríjìnà ọmọlé gbólẹ́rù ìlọ́lẹ́tọ̀ àti gorí àpèrè àfi bí tẹ́ bá ti wá tó ní condition pé òkè condition wa ni wípé bóyá àwọn ọmọ ẹ̀dábàá fílẹ̀ qualification rẹ̀ ní ọ̀tán tẹ́ẹ̀jẹ̀ ti ṣe agreement tẹ́nìkan ìwọ náà ó lè jọba ṣùgbọ́n àìkàwé rẹ ni ìwọ náà ó lè jọba níta fílẹ̀ ní pé ẹni tí ó bá jọba ó kéré jù ó gbọ́dọ̀ ní mílíọ̀nù 10 nínú àkáǹtì ó gbọ́dọ̀ ní 50 million naira nínú àkáǹtì ẹ̀yin bàbá mi kí ó tẹ̀bi sẹ́bẹ̀ kọ káre láì tó o bá lówó tó bá ń lọ á mọ̀ pé ò ní wọ́ ọ̀bìà torí ò ní mọ̀ wá ta lé onílẹ̀ kọ́ mọ́ gba dúkìá ìwọ náà ti tó òun ṣiṣẹ́ ọmọ bí owó ṣe rí wọn a máa inú agboolé mi wọn a máa firú ẹ lẹ́bẹ̀ pé ẹni tó lówó tó lọ́rọ̀ tí èsì àwọn 419 tí wọ́n wà dórí àpèrè tán tí wọ́n wà máa ṣe bí tòótọ́ láwọn ẹga ẹ máa ń tí wọ́n wà máa ṣe bí tòótọ́ òun náà ní súnmọ́ àmọ̀ ní súnmọ́ káfàrú òun lẹ́ẹ̀bà lédì lọ́la lẹ́ẹ̀bà chọ́ọ̀chì lọ́tọ̀la lẹ́ẹ̀bà mọ́sálásí tí wọ́n tó wé láwà ní àjàrà bùkà èèyàn lè gbére ẹ̀ pamọ́ pé káyé ọmọ rí sóò lè gbére ẹ̀ pamọ́ fọlọ́run nígbà tí mi ò ti wé láwà ní ìsìn tí mo ti ń lò lẹ̀kẹ́ ó ti yọ mí kúrò mùsùlùmí
nítorí yín náà ni láwàní tó ṣe pé òun ni wọ́n fi sokùn tí wọ́n fi fọwọ́ nínú jáànámà tó o bá ṣe dáadáa. Àwọn tó sì ń wé láwàní eré ń wé, wọ́n ń wé, wọ́n gbà pé aṣọ iyì ni, wọ́n ń wé pé táwọn bá kú níbikíbi táwọn bá ṣe Ọlọ́run dé tí àṣàrà ìlú bá dé, láwàní náà ni ẹ tú kẹ́ ẹ fi ṣe aṣọ jìnísà wọn láwọn ẹni Ọlọ́run kì í ṣẹ̀yìn ìṣe láwàní àbòsí tó ń wé kí láwàní àbòsí mọ̀ tán ara rẹ̀ ìjọ ìfọ̀rọ̀ yìí ń lẹ̀ jàre. àwa rọ̀ yín nílé gbólẹ́rù ẹ mẹ́jọ dàbí ti tẹ́lẹ̀ kọ́lọ́hún ó tó yọ wá. iná ìsìn sì jóni lẹ́ẹ̀mejì, kùkùté kan kì í sì í fọ́ni lépo lẹ́ẹ̀mejì. a rọ̀ gbogbo ẹ̀yin ilé gbólẹ́rù pátá, ẹ ṣàánú wa nílùú Ìkìrun. Olúkòso Arẹ̀kújayé àrá ló dún táwọn, ẹ ṣàánú wa nílùú Ìkìrun, ẹ ṣàánú wa, ẹ jẹ́ kí àlàáfíà ó jọba, jẹ́ ká àlàáfíà ó jọba nílùú Ìkìrun. àwa pe gbogbo ẹ̀yin ọmọlé gbólẹ́rù, èmi Aare òpìtàn Laji Abbas àákànsí yìí àti baálé ni o àti baánà ni o. àsìkò yìí ẹ rí i pé slọ́ọ̀tì yìí wọ́n jọ fún wa ni, torí oríire gbogbo wa ni àákànsí yìí. a sì ń rọ̀ gbogbo ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá, pàápàá ẹ̀yin lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ pe àwọn aráalé gbólẹ́rù. ọ̀rọ̀ ìlú Ìkìrun ọkàn gbogbo wa. èmi ń sọ̀rọ̀ mọ̀mọ́ tí mò ń sọ, òpìtàn lèmi, olùwádìí ìjìnlẹ̀ lèmi. ìlú Ìkìrun mọ́ Òṣogbo, àwọn bàbá wa fi nǹkan lẹ̀ ń bẹ́ẹ̀. Ọlọ́run ò sì ní jẹ́ kí èpè alálẹ̀ ọjà wá. nígbà mò ń sọ wípé wọn ò lè jẹ lọ, eré lẹ pé ń tanra yín. ìwọ gẹ́tẹ́ forí ẹ̀ sọlẹ̀ Ìkìrun, ọmọ Ìkìrun tó mi. ìjà wa jọ, gómìnà ti ṣe tiẹ̀ o, Ademola Adeleke ti ṣe tiẹ̀, ó sì ti jẹ́ kí gbogbo ayé ó mọ̀ pé òun ṣe tẹ́ ẹ fẹ́ kí ìlú ní kóhun ó ṣe o, ní tí gbogbo ọmọ Yorùbá fẹ́ kóhun ó ṣe o, ní tí gbogbo olóòótọ́ èèyàn fẹ́ kóhun ó ṣe o, ní tí gbogbo àwọn èèyàn tó jẹ́ ọmọlúàbí fẹ́ kó èèyàn ó ṣe o, òun ti ṣe o. òun ti lé àwọn ọba ayédèrú kúrò lórí àpèrè o, ẹsẹ̀sẹ̀ wàá fọba gidi jẹ́ o. ìyára lè gbólẹ́rù, ẹ mọ̀ wàá tún jọ́ sí pé àwa láàtún máa wá dìlé lẹ́tà tó yẹ kó wá o, torí bàbá wa ẹ́sà Láwálì ó Karim bàbá wa Láwálì Karim sì ń bẹ láyé, tí wọ́n sì láwọn fẹ́ kí ojú ó tì yín. bó o lójú ò sí ní tì wá ọ̀dọ̀ gbogbo wa, pé mọ fáwọn èèyàn láàyè ẹ bá fẹ́ pèlè pé o, ẹ bá fẹ́ pè tọ́jú òkú bá tọ́, a lè pè ká dá sí ètò lórí 08023687432 ni láàfin pè tá a fi dá sí ètò àwọn tá a bá fẹ́ pè. àwọn tá a bá bá wa bọ̀ látìgbà tọ́rọ̀ ti ń bọ̀, mo lọ gbogbo àti kìíní ìgbóná gan, mo lọ sí Ìkìrun, Ààrẹ Laji Abbas, àwa bọ̀ ojú tẹ̀ntì ò lè lọ, gbogbo àti ń gbóná àwa ní Ìkìrun, a lọ sí Ìrè, Ìgbàjọ nìkan ní láǹfààní àti dé ní gbogbo àti ọ̀rọ̀ ń gbóná, gbogbo ẹ̀ náà la lọ. mo lọ lémi náà mo lọ torí ojú délé ní kí àkádìrí o tiẹ̀ fojú kẹ́yìn ní ìṣèwò lè àjọ kíra wa lẹ́ẹ̀ni pé ẹ lẹ́ o ọmọ ọba, bó ṣe rí nù. káwájọ o, àwa ilé gbólẹ́rù bí mo ṣe ń pariwo fún wa, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí ó tó pẹ́ ju bó ṣe pẹ́ lọ, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí ó pẹ́ ju bó ṣe pẹ́ lọ. a dúpẹ́ lọ́wọ́
gbogbo ẹ̀yin àgbààgbà ìlú ẹ̀yin mẹ́jọ bàjẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun. Adúpẹ́ lọ́wọ́ bàbá wa Onírìṣà Ọ̀jájá Ògúnwùsì, adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn àti gbogbo ẹ̀yin olùbádámọ̀ràn gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Iṣẹ́ akínni gómìnà wa ṣe, iṣẹ́ akínni kéèyàn tó sọ fún ẹ pé oh boy èmi la ọba Akírun, ọba wo ni ọ, ọba wo gbogbo ẹ ti fi ọ jẹ, kí ló mú náà, ló mú iná lọ nìyẹn, iná lọ ni, kí ló mú iná lọ ni, iná lọ ni, iná lọ ni, iná lọ. Adúpẹ́ lọ́wọ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bákan náà ṣe àgbàgbé a ṣe ètò ńlá nínú oṣù kẹta. Mo dúpẹ́ gan lọ́wọ́ àwa tí a ti bá wa dá sí àtàwa tí a tún ṣe àdéhùn. A ṣe ètò ńlá tá a pè ní pàtàkì ìtàn àwa Yorùbá, pàtàkì ìtàn àwa Yorùbá. A ṣe ètò ńlá yìí nínú oṣù kẹta. Iná ni à ń gbà lérò pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run pé a ṣe ètò náà nínú oṣù kẹta. Adúpẹ́ lọ́wọ́ àwa tí a ti bá wa dá sí, adúpẹ́ gidi gan ni lọ́wọ́ wa. Ojúṣe gbogbo ọmọ Yorùbá pátá náà ni láti dá sí ètò yìí torí pé ètò tó kàn mí tó kàn ọ́ ni. Account number tá à ń lò ní GTB ni à ń lò. GTB ni account bank tá à ń lò, GTB bank. Náà ni 07259436005. Iná ni tàbí kẹ́ ẹ kàn sí mi lórí WhatsApp line mi lórí +2348023687432. ẹ lè kàn sí mi lórí WhatsApp lẹ́ẹ̀kan sí +234+2348023687432. Iná ni ẹ fi kàn sí mi ní orí WhatsApp. Ètò yìí ètò pàtàkì tàwa Yorùbá, ètò tó kàn gbogbo wa ni, ó kàn gbogbo ọmọ Yorùbá, yálà ọba o, gómìnà o, kọmíṣánná o, ọ̀nàrẹ́bù o, sẹ́nétọ̀ o, federal o, state o, gbogbo òpò bọ̀rọ̀kì ní pàràpọ̀ yìí gbogbo wa pátá ló kàn torí pé ìtàn iná ló gbé ayé ró. Ìtàn la fi ń to nǹkan, tí nǹkan bá fẹ́ bàjẹ́ ìtàn náà la fi tó. Ẹ jẹ́ ká ṣe àtìlẹ́yìn fún ètò yìí. Nínú ìbẹ̀rẹ̀ oṣù kẹta la fẹ́ ṣe. Ó yẹ ká ti máa lo flyer, ká ti mú ọjọ́ kí gbogbo ayé ó ti mọ̀ pé ọjọ́ báyìí ni, ṣùgbọ́n owó ní tòun ọ̀bá sí ilé kẹ́nikẹ́ni má sì dárò lẹ́yìn òun. Mílíọ̀nù lọ́nà 20 la fẹ́ lò, ojú tẹ́nìkan lè gbélẹ̀ lọ, ojú tẹ́nìkan lè gbélẹ̀ lọ pé ọ̀ya àbẹ́mi gan mo tiẹ̀ fẹ́ gbàlejò ẹ̀, mo fẹ́ ṣe gbogbo ẹ̀. 20 million naira la fẹ́ lò. Adúpẹ́ lọ́wọ́ àwọn tá a ti dá sí pàtàkì ìtàn àwa Yorùbá. Ètò ńlá ni ẹ̀rí láti ọdún 14 sẹ́yìn rèé. Tó bá di ní oṣù keje ní ọ̀pọ̀ ọdún 14 tá a bẹ̀rẹ̀ ìtàn Yorùbá ní orí agbágbé Facebook. A ṣe ètò kan rí tá a fẹ́ ṣe ni. Ìtàn sì fẹ́ ṣe kéè ṣètò tá à ń mú aṣọ tá à ń mú fìlà, pàtàkì ìtàn wa la fẹ́ ṣe ètò lé lórí. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o, mo dúpẹ́ lọ́wọ́ àgbà. Bákan náà mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun o, gómìnà wa Ademola Adeleke. Ẹ ṣé gan o, àti gbogbo ìgbìmọ̀ aláṣẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìpínlẹ̀ Ọ̀ṣun ò ní bàjẹ́ o, ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́, ìpínlẹ̀ Ògùn ò ní bàjẹ́, ìpínlẹ̀ Èkó ò ní bàjẹ́, ìpínlẹ̀ Èkìtì ò ní bàjẹ́, ìpínlẹ̀ Ondo ò ní bàjẹ́, ìpínlẹ̀ Edo Delta ò ní bàjẹ́, ìpínlẹ̀ Kwara ò ní bàjẹ́, ìpínlẹ̀ Kogi ò ní bàjẹ́, Kaduna ò ní bàjẹ́, Kano ò ní bàjẹ́, gbogbo Nàìjíríà lápapọ̀ kò ní bàjẹ́. Àwọn ọmọ èèyàn dúdú, àwọn adúláwọ̀ lókè láàmú lọ, ibi gíga ní ààyè wa. Ọlọ́run sì bá wa tọ́ orílẹ̀-èdè wa, pàápàá Ọlọ́run bá tọ́ ààrẹ wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sọ́nà. Mo dúpẹ́ gidi gan lọ́wọ́ wa. A tún pàdé lọ́la pẹ̀lú ògo Ọlọ́run. Tí a bá ti lè rí àwọn áàpù wa lò, àmọ́ dọ́gbọ́n sí báyìí náà bá a ṣe ń ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa, mo dúpẹ́ lọ́wọ́ àgbà wa. Tẹ́ ẹ bá dé ìlú Ìkirun, ẹ bá mi kí bàbá wa Esa, bàbá wa Lawali Karim Adétóyè ṣe pé ojú ò ti lè gbólẹ́rù, ojú ò sì lè ti lè gbólẹ́rù láéláé, ojú ò sì lè ti ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ ṣé o.